Kògókògó, kògókògó ńlá agbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ ńlá agbóhùn agèrèǹgbè. Bákèrèǹgbè ti tó yẹ kò lóhùn agogo ẹnu Àṣàkẹ́ ọlámọ ògùn ọlọ́rọ̀ mo tún ti gbé kinní ọ̀hún dé. Lónìí ta ni mo fẹ́ lọ rèé bá kọrin ọpẹ́. Bẹ́ẹ̀ bá wá mi wálé bẹ́ẹ̀ bá bá mi nílé mo ti rèé kí Temitope o. Temitope Olúwa pẹ̀lú mi àyànfẹ́ ọmọ Edidi àgbéni báròdé orin ẹ̀jẹ̀ àjọlọ. Temitope o, ọmọ ń kò yìí kò yẹ ẹ̀ṣọ́ ọmọ agbọ̀n yùn ọmọ Edidi àgbé onígangan làyájọ́ ọjọ́ òbí rẹ̀ bọ́ sí gbàgede jájọ wá kọrin ọpẹ́ ọdún. Ọmọ ní kò yí ń kọ́ ṣé kalẹ̀ ló wà ẹ pé kó wá jẹ́ mi ní òwò tèmi. Temitope ọmọ Edidi àgbé gbogbo bí ọba wà lónìí ìwọ ní kí pọ́pọ́ dúró. Ọjọ́ bí ẹni ṣe pàtàkì lọ́kàn ẹni ọlọ́jọ́ bí òní o. Ọ̀pọ̀ àmọ́ rí pé ọdún wa ò ní fẹ́lẹ́ ìṣàṣe mọ́ Temitope àyànfẹ́ o. Àyànfẹ́ Jesu ní kí ló ní pọ́pọ́ ọdún. Ọdún èyí bá ọ láyé ọ wà láyé mo bá ọ jójójó. Àkàìmọye èèyàn ni wọ́n jọ bí yín níjọ́ kan náà tí wọn ò sí nílé ayé mọ́. Àfi ọ̀wọ́n àfi dúpẹ́ lọ́wọ́ Elédùmarè padà ní wáyé ṣeun ni. Elédùmarè ó ṣeun o lórí àyànfẹ́. Ìjìnlẹ̀ ìfẹ́ tó farati bí òkè ó ṣeun. Alábòjútó ayé ó ṣeun. Àyànfẹ́ lẹ́ àdùn ni ó gbẹ̀yìn ọ̀rọ̀. Olúwa pẹ̀lú mi wo mọ̀ pé ọ́ nígbà gbogbo torí pírílẹ̀ yọ lógójì. Àwòyè ní pèrègùn wo mọ rẹ̀ lọ́dọ̀ omi èèyàn tata. Ní fìgbà kankan wá ọtí láàrin wa ọ̀pọ̀ ọdún. Bàbá rẹ̀ ní tó dáa káwí. Bàbá rẹ̀ yàn tata bó bá dọ̀jọ́ ẹ̀yẹ wọn ni ó yẹ ká dàgbòjó ká mọ́ fi pọ́rú wọn lérí. Àdùfẹ́ mọ́ ọjọ́ lónìí mọ́ ṣe fàárí rẹ̀ kò nira rárá. Ìjó ní ìjó ẹ̀yẹ rẹ̀ ni ọ̀ní ṣubú dànù nílé ayé ń bí. Olúwa pẹ̀lú mi àyànfẹ́. Pàlú mi bó fẹ̀rẹ̀ ó dilé àwọn bàbá tó bí ọlọ́mọ mo rí bá lọ́dọ̀ wọn. Ilé ọmọ gòkè ọ̀dọ̀ fàbí ẹni gọ̀pẹ́. Ọmọ amúgbálábùwò ìkòyí ẹ̀ṣọ́ ọmọ ẹlẹ́rù fìsànfìsàn wó wọn pé bàbá tó bí ọlọ́mọ. Ilé ọmọ fọ̀bẹ́kẹ̀ ìjagun ẹ̀kọ́rọ̀ àyànfẹ́ o. Mọ́ gbóhùn mi ìwọ ni n kò bẹ̀rẹ̀ fún lọ́wọ́lọ́wọ́. Ilé ọmọ akọ̀ọ́yì ọmọ akpọ́rọ́gùn jó ọmọ síjú àpòpìrí ọmọ òdàgbọ́fà sọ fún bàbá rẹ̀ ló pọ̀ fún yọ̀yọ̀ dàgbọ́fà alẹ̀. Sísí mi lẹ̀ ọmọ Edidi àgbé ọmọ àkúdàgbànú ọmọ èmèrè ọjà wọ́n mọ̀ kí bàbá tó fi ọlọ́mọ. Akíkanjú ní ìròyìn ilé Edidi àgbé o. Temitope o. Àyànfẹ́ ọmọ àkúdàgbànú ọmọ èmèrè ọjà ọmọ abẹ́jọ́yè ọmọ olódì àsìlẹ̀ mọ́. Ọmọ Edidi sẹ́nu abẹ́ jẹ́jẹ́jẹ́ àgbéni ọmọ olólà àti sákẹ́kẹ́. Àgbéni ọmọ olólà àti bàbàjà. Ọmọ amúgbálábù wọ́n mọ́ gbọ́dúndùn ẹnu mi. Lónìí mọ́ dábí ẹ̀dùn mọ́ rọ̀ bí òwe. Ọ̀ní fẹ́lẹ́ ìṣàṣe mọ́ ìgbádùn ọdún kan. Ìgbádùn ọdún kan ni ó sì mọ́ jẹ́. Wàá pẹ́ bí ewé ń mọ́ pẹ́.
bàjẹ́ olólóríire ọmọ ni ọ́ ó lẹ́yìn òní rírú rẹ lọ́mọ ìyá kó mọ̀ lè kẹ́ ó lọ nífẹ̀ẹ́ lè ìsàṣemọ̀ lágbára ọbọ lọ́hùn àríkẹ́ ní kì ọ́ ní gbèjègbèjọ ó ní ń bá ọdẹ pálọ̀ àwọn bàbá tó bí ọlọ́